Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you. إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا مكلا تناسكوا أستغفر الله 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 لا إله إلا 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 الله لا إله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. إن الله وملائكته يصلون على النبي صلى الله عليه وسلم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الصلاة والسلام عليك يا رسول الله 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 فيها سبحانك اللهم الحمد لله رب العالمين فروح وريحان وجنات نعيم 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 عاقبة صالحة في عيشة راضية في جنة عالية قطوفها دانية عاقبة صالحة في عيشة راضية في جنة عالية قطوفها دانية عاقبة صالحة في عيشة راضية في جنة عالية قطوفها دانية عاقبة صالحة في عيشة راضية في جنة عالية قطوفها دانية عاقبة صالحة في عيشة راضية في جنة عالية قطوفها دانية. ألم أعهد إليكم يا بني آدم أن لا تعبدوا الشيطان إنه لكم عدو مبين. لا سلام قولا من رب رحيم
سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم سلام قولا من رب رحيم إن أصحاب الجنة اليوم في شغل فاكهون هم وأزواجهم في ظلال لهم فيها فاكهة ولهم يدعون سلام قولا من رب رحيم اللهم تبارك آمين àforíjìwá آمين a ṣe kùrìsíyù iná ń zannáwó kan lọ́wọ́ mẹ́ta àtayálẹ́yìn ẹ̀ gbogbo náà kálẹ̀ wàláhì ó tó yọ sẹ̀yàn kó nù ẹgbẹ́ bí a bá kà á dáadáa ẹni tí ń rí kò ní rí ní láburú má ìyẹn lálàárọ̀ kókò nítumọ̀ àmọ́ kí èèyàn máa wá rí kó máa wá dá orúgbà yàn àbí hàyàn lé mọ̀ ìyẹn ni ò dáa àmọ́ bí èèyàn bá ayé àtàfẹ́ ká yìí súrà àtàfẹ́ ká yìí ọlọ́run bá a fi yọ ẹsẹ̀ òkú pátápátá má jẹ́ ó dà wá láàmú mọ́ má jẹ́ kóhun náà rí dààmú bí tó wà bismillahir rahmanir rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fi samawati wa ma fil ardi man dhal ladhi yashfa'u 'indahu illa bi'idhnihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yuhituna bi shay'in min 'ilmihi illa bima sha'a وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد التحيات لله الزاكيات لله الطيبات الصلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اللهم اغفر له وارحمه وعافيه واعف عنهم ووسع مدخله أنت بين المشرق والمغرب اللهم لا تفتنا بعده ولا تحرمنا أجره ولا حول ولا قوة إلا بالله العظيم أفاوى أبل TV وأنا كاسو àmín. àmín. àbáwá Sùlẹ̀mánà tí wọ́n bá wa sọ̀rọ̀ yìí wọ́n lọ́lọ́ ní ṣe yìí láwùjọ ìmọ̀ fún yín. àmín. àwa náà ta. ẹgbà ní màá sọ̀hún ò lè gbá gègé sáré sálà ó sùn bọ́lọ́jọ́ bá dé. bàbá kí ló kù tá a ṣe báyìí. ní báyìí. min rabbi rahimi salamu kaula min rabbi rahimi salamu kaula min rabbi rahimi salamu kaula min rabbi rahim. ìwọ tó bá ti dé máa jókòó tí wọ́n bá ti ń kí àlùkò rẹ̀ yá ní lọ má kì í yàn lọ jókòó kò sì wá nǹkan bo irun yẹn gbogbo ibi tí wọ́n bá ń kéwọ́ àlùkò rẹ̀ yá mi tí yàn bá tóbìnrin bá ṣe rílẹ̀ àwọn màlẹ́kà máa ń ṣépè tó pọ̀ sí ọlọ́run sì ní ṣe ilé nípè ẹ bo irun yẹn kádùúrà tá à ń ṣe yìí ló gbà torí pé tóbìnrin bá ṣe rílẹ̀ bí tẹ́tí ń ṣàdúrà àwọn màlẹ́kà yóò sàkó mẹ́ àti fẹ́ káwọn màlẹ́kà kó mẹ́ kí wọ́n lè gbé àdúrà wa lọ sọ́dọ̀ ọlọ́run pé ohun tí ẹgbẹ́ CGI àti gbogbo onítíátà lápapọ̀ ó mà náwó tí wọ́n sọ ní pé ọlọ́run lẹ́yìn ikú Murphy àtàwọn tó ti lọ bẹ́ẹ̀ àtúnfẹ́rú ẹ̀ máa ọlọ́run jẹ́ mi wá gùn pẹ̀lú àlàáfíà àti dùnú gbogbo tí Murphy náà wọ́n mọ̀ fún dín tó fẹ́lẹ̀ ọlọ́run máa fọwọ́ bàjẹ́ kọ̀ọ̀kan mẹ́ níyàwó lọ́mọ lẹ́gbẹ́ ní dúkìá ní ẹbí lára lọ́rẹ̀ẹ́ ọlọ́run jẹ́ kí ọdún jìnnà síra wọn ọlá àwòlá min rabbi rahimi sàlámù káwùlà 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 min rabbi rahimi sàlámù káwùlà
من رب رحيم سلام قولا 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 من رب رحيم قولا من رب رحيم. Ìwọ náà ẹ bá wa wí dáadáa. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà. Mọ́fì ọlọ́run jó sùn dáadáa. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà. Àti dírẹ́fà tásọ̀kò náà tún lọ. Ọlọ́run jẹ́ kí gbogbo wọn sùn dáadáa. Min rabbi rahim. Sàlámù káólà min rabbi rahim. Gbogbo ẹgbẹ́ ẹ̀jẹ̀ ọlọ́run má jẹ́ kú láéláé jẹ́ mi yóò gùn. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà min rabbi rahim. Ọlọ́mọ balẹ̀ mọ́ fi jẹ́ lẹ́yìn ikú rẹ̀ ọlọ́run. Káólà min rabbi rahim. Sàlámù káólà. Gbogbo ẹ̀wà tó kù náà ọlọ́jà gbáyé dáadáa mọ́jà gbáyé pẹ̀lú àrùn. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà min rabbi rahim. Ọlọ́run sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà min rabbi rahim. Ọlọ́run tiwa Tinubu ọlọ́run bá wa kọ́ wọn máa ṣe. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà. min rabbi Ìgbà yìí ọlọ́run mọ́jọ lè mọ́ kálukú wa. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà. Àfọlá ọlọ́run àfipé ọlọ́run mọ́ ìbáyé wa jẹ́. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà. mọ́ fi àfọlá bí ọlọ́run jó sùn dáadáa mọ́ jorí nira nù sáré. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù Gbogbo ẹ̀yin tẹ́ gbé tò yín kalẹ̀ ọlọ́run jẹ́ kára ó ní yín tọmọtọmọ. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà. àwọn àfáà náà mọ́ jẹ́ kára ó ní wá tọmọtọmọ. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà. min rabbi Ọlọ́run gbogbo àwọn ọmọ wọlọ́n jẹ́ kán táyé dágbé. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà min rabbi rahim. Ọlọ́run gbàdúrà wa mọ́ dojú tì wá ọlọ́run. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà. min rabbi rahim. Ogun àkóbá àdábá ọ̀rọ̀ ọlọ́rọ̀ àti mọ́ ọlọ́mọjó jẹ́ tiwa láéláé. Sàlámù káólà min rabbi rahim. Sàlámù káólà min Al-Fatiha. Bismillahir Rahmanir Rahim. Alhamdulillahi Rabbil alamin. Ar-Rahman. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim. Ghayril maghdubi alaihim waladdallin. Àbá wa bẹ̀rẹ̀ tí mi sọ pé Fatiha kéwòn. Wọ́n ní àwa níbi nìkan la dá ké. Allah. Wọ́n ló wá bẹ̀rẹ̀ látòrí báràká. Wọ́n ní ẹ jẹ́ ká fọkàn sí lápapọ̀ wa. Wọ́n ní ká ẹja Fatiha àti tó ti kú. Kọ́lọ̀ mọ́jàra ó ní wọ́n. Àmín. Àwa táwa náà wà láyé mọ́jàra ó ní àwa náà tọmọtọmọ. Al-Fatiha. Bismillahir Rahmanir Gbogbo wa ni Rahim. ẹja kí ẹ dákun. Alhamdulillahi Rabbil alamin. Ar-Rahmanir Rahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdina siratal mustaqim. Siratal ladzina an'amta alaihim. Ghayril maghdubi alaihim waladdallin. À ń lọ síbi àti gbọ́ wà síwá.
bàbá wa bílẹ̀ ti fi ní irú ọjọ́ òní náà ni wáàsí mọ kódà bí ò bá pọ̀ púpọ̀ èyàn tí ó bá wa sọ náà ẹlẹ́kọ̀ọ́ ni wáàsí tuntun lọ wí níbi mímbà dídí sí i. àfáàbùlà sọ pé bó ti lè wù kó yẹ wá tó bó ti lè wù kí agbádùn tó tẹ́ni tó lẹ̀ ní ó gbẹ́ mi padà ẹ dákun kí ni karahun kí ni fàárí kí ni ga. ayọ́kù ọlọ́mọdé wọnú ẹgbẹ́ iná. Amina. májọ wọ ẹgbẹ́ àwọn àfáà náà o. Amina. bala akuli iná lè máa wò. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله يفرون منه. àtẹni tí ò rí ṣe àtẹni tí ò rí ṣe àtẹnitó àtẹni tí ò lọ́kọ níta rírí sí ni pé kálukú sá fún. إن الموت الذي ọlọ́run ní ẹwọ́ ẹdẹ́ kí n sọ fún yín ìrẹ́ mọ́mọ́ sọ fáwọn èèyàn ṣé ẹ rí ikú tẹ̀ ń sá fún ìyá sí ni o. فإنه ملاقيكم. ó kírun wàá tọ́kúlá olówó lọ́wọ́ wàá tọ́kúlá ọlọ́kọláyé wàá tọ́kúlá ọlọ́kọláyé wàá tọ́kúlá òbímọláyé wàá tọ́kúlá òbímọláyé wàá tọ́kúlá. إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم. ọlọ́run ní gbogbo yín pátápátá ikú tẹ̀ wá ń sá fún yẹn o ẹ fẹ́ o ẹ kọ̀ o ẹ padà pàdé ìjọ kan ó lè sùn kọ́ ọmọ jì ó lè ní accident omi lè gbé ẹ lọ wọ́n lè gún ẹ pa wọ́n lè ṣá ẹ pa ọ́ ṣá padà pàdé ikú ìjọ kan. فإنه ملاقيكم. ثم تردون إلى عالم الغيب والشهادة. ṣùgbọ́n tó wá ga jù ní pé ọlọ́run wá ní gbogbo òrùn kú tó lè wù kọ́ pa yín àtẹ̀ntọ́ fọ́ọ̀rọ̀ rí kú àtẹni tí náà pa àtẹ̀ntọ́ bómi lọ àtẹni ọkọ̀ pa súnmọ́ tó rọ́dún náà. تردون إلى عالم الغيب والشهادة. ọlọ́run ní gbogbo yín pátápátá á gbẹ padà sọ́dọ̀ Ọlọ́run. فينبئكم بما كنتم تعملون. àtẹ̀yìn káwá gbéra wa léèrè níjọ́ tí wọ́n bá dá wa padà sọ́dọ̀ Ọlọ́run kí ni wọ́n bá nú ẹrù ẹ. Allahu Akbar. Àfọlábí Murphy ó ti lọ o. ntọ́gbáyé ṣe ló kù. ẹ dákun wáàsí ọ̀bá Murphy mọ́ àdúrà àti sàrà lọ́ọ́ bá Murphy. ẹ dákun èmi àtẹ̀yìn níjọ́ títí wa náà bá dé ẹja gbéra wa léèrè tí a bá tú pọtifólù èmi àti ẹ kí ni wọ́n bá nú ẹ̀. ṣèbọ́ ọmọ ẹgbẹ́ rẹ tó fẹ́ ga ṣèbí lọ yẹ lẹ́sẹ̀ tó ní láéláé nígbà tẹ́yìn sí bẹ́ẹ̀ láyé kò lè ga ṣèbí nítorí pé òwò nígbà tí kú bá pa ẹ́ ọmọ tó ní òní ga yẹn á padà ga lẹ́yìn. Yamutu kullu libaraya. kíkà ló kó bèrè léèrè ask yourself. Allah. challenge ara ẹ pé irú èèyàn wo ni mo jẹ́ irú iṣẹ́ wo ló ń ṣe kálukú lè ṣe yìí níjọ́ kan náà kálukú ń ṣe tíátà lẹ́nìí gẹ́gẹ́ bí àwọn àfáà náà ni Ọlọ́run gbogbo wa lájọ bẹ̀rẹ̀ ṣe tíátà ta ni ó dáa fún jù láàrin Ọlọ́run nìkan lọ́mọ tó bá wùkà kọ́lá gan gbogbo olówó láyé tí wọ́n ń ṣe fáàrí pò náà lówó tí wọ́n á bilé rè pé ìyẹn lágbájá níjọ́ tó ti lówó ta lọ́ta rẹ̀ là tó o bá ti lè rí yẹn percent àgbọn olówó ni ẹ. Yamutu kullu libaraya. ẹ kò sí tàbí ṣùgbọ́n rẹ̀ gbogbo wa pátá la máa kú. Subhana man la yamut. ọba tó dákú nìkan ni ò ní kú wọ́n jẹ́ kí n sọ̀rọ̀ arábìnrin méjì kan fún ẹ ẹni àkọ́kọ́ ní. Dakhalati nara wọ́n lóbìnrin yẹn wọ̀ náà. Dakhalati nara. wọ́n wá ní kí lóbìnrin yẹn ṣe tí ó fi wọ̀ náà. ìmọ̀ràn àtún obìnrin kan dakhalati nara wọ́n ní wọ̀ náà fi ìrọ̀tì nítorí olóńgbò nítorí mùsù olóńgbò lóbìnrin yóò ṣe wọ̀ náà. kí ló dé rọ́bà tó ti á ó di olóńgbò yẹn mọ́lẹ̀. Wàlámùtù tì í mọ̀ á olóńgbò yẹn kì í fún olóúnjẹ. Wàlámùtù dà í mà tákùl koríko kan tí ẹ̀ ní ẹranko máa jẹ ni kì í já fún olóńgbò yẹn. Átà mọ́tà olóńgbò yẹn wá kú ànábì sọ pé arábìnrin bí ó wọ̀ náà. Gbogbo ẹni tẹ́ ọ já síwájú lónìí ẹ̀yin tọ́lọ̀ ń tẹ́lẹ̀ ní nínú ẹgbẹ́ orí ìtàgé ẹni tó bá yẹ kẹ́ ẹ ṣe láàánú kí n tí ò ṣe ó tó ṣe torí pé n tí ò yẹ kó tó bá padà ṣe tó bá fi lè bá lọ ẹ̀dáràn wájú Ọlọ́run. Yẹ fún náà lè bá. arábìnrin kan náà wà nìkan náà arábìnrin tá a wí yìí kí ló ṣe
ó jókòó síwájú táńjọ́ kan ni. Ajá sẹ́ẹ̀ mọ̀ pé ajá nínú Islam ọ̀tọ̀ súnà. Ajá yẹn wá ń sáré bọ̀ ọyọ ahọ́dínú ó wá bí pẹ̀lẹ́. Ajá yẹn wá déwájú arábìnrin yẹn ó wá dá ajá yẹn dúró. Ajá yẹn wá dúró. Ẹ̀dọ́ Ọlọ́run kan náà ní mẹ́lẹ́lẹ́ yìí. Ọlọ́run ọmọ ibi tí ń bọ̀ òfin àti máa gbé ó dẹ̀ mú ike ó sì fi bomi fún ajá náà. Ajá náà bá rẹ̀ ń gbé. Ọlọ́run bá rán màlẹ́kà lọ bá ó ní sọ fún arábìnrin yẹn pé gbogbo tó kó ṣe láyé àlìjànnà lọ́wọ́. Eré bàbá eré màmá kí o kásìkò kálukú tó dákun ṣe dáadáa tó ṣe tó já sí pé tó o bá kú tán ayé padà máa kí ẹ tó bá wù ẹ kó ṣe dáadáa tó bá wù ẹ kó má ṣe dáadáa àtẹni tó kú olóńgbò àtẹni tó yóò fún olóńgbò ló ń jẹ àtẹni tó fún ajá lómi ká gbọ́ bí tí ọ̀pọ̀ yọrí sí àtẹ̀yìn Ọlọ́run jẹ́ kó rọwọ́ yóò síbi dáadáa subhana rabbika. Ẹ wá jẹ́ wọn ẹ sọ pé Allahu akbar. Ẹ bá mi wí lẹ́ẹ̀kan sí. Ẹ bá mi dé ládé Allahu akbar kékeré. Afa wa Sulaimana afa wa Ablet TV wọn ni kí n sọ fún yín pé ẹ bá ṣe wò pé tó láyé ọmọ yìí ò ní kó jẹ́ra yín ta. Ẹ ní ṣe gbé ẹ ní gbé sí àfọlá àwọn tán náà wala la hawla. A lọ síbi tó kù báyìí torí àsìkò wa ló kù. Àwọn ni wà máa hayatu dunya illa mata'ul ghurur. Ẹ̀tàn láyé jẹ́ ara mi n ó sọ díẹ̀ nípa ayé. Ọmọ nǹkan ṣoṣo láyé bí ẹni àgbọ́ níjọ́ tó ti bímọ náà sílẹ̀ ń lónù fún òun láyé tí ń wọ́mọ náà ká àti wípé agbárí lójú ààyè wàrà mi báyé bá ń gbé nìkan sókè ní òní níṣẹ́ ló ń ro wí pé ọmọ òun ni báyé bá wà gbé dọ̀kànkàn orí tó bá wà rí pé kì í ṣètò òun àyà já sílẹ̀ ló fi bu àyà tún gbẹ́ lòmíràn ni ayé ìbáni rẹ̀ àrẹ̀ dalẹ̀ pẹ̀lẹ́dọ̀wọ́ ọ̀rẹ́ mi. Allahu akbar. O lè gun mọ́tò tó wù ẹ́ o nílé ayé níbí tó bá dọjọ́ ìkẹyìn ẹ̀ wàgùn pósí. Ẹ sì pariwo náà jàmá. Allahu akbar. Abíọ́lá Mọ̀ṣúdì bó ṣe lówó tó. Abíọ́lá Mọ̀ṣúdì bó ṣe lọ́lá tó kò sí mọ́tò tí ó gùn tán ẹ̀yìn jàmá ogun tó furuufú ogun tilẹ̀ ẹlẹ̀ ìgbà tó dọjọ́ ìkẹyìn ó ogun pósí. Murphy Afọlábí ọlọ́lá ló jẹ́ gbajúmọ̀ ló jẹ́ ẹni yìí ló jẹ́ kò sí mọ́tò tí ó gùn tán ẹ̀yìn jàmá. Allahu akbar. Murphy gun tó furuufú ogun tilẹ̀ ẹlẹ̀ ogun tó mi. Allahu akbar. Ìgbà tó dọjọ́ ìkẹyìn ó ogun pósí subhana rabbika. A ti ṣe wá sí a ti ṣe gbogbo ẹ̀ àwọn èèyàn. Yà sọ pé sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ya Allah hayatahu. Alájọ wa Sẹ̀mí Adémọ́lá. Bàbá ju gbogbo olùsọ̀lọ̀. Ìmọ̀mọ̀ ọba. Àfa àwọn ọmọdé Saheed. Àwọn àfa wa. Ìjókòó CIG láwa yìí. CIG Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Àkọ́kọ́ kí n tó ṣàdúrà. Alájọ wa Mùsùlùmí fún wọn àbí ń tọ́ fi ń lọ wọn. Afọlá àlùbáríkà ọjọ́ ìní àfipé Ọlọ́run. Ọlọ́mọṣà ìjọ wọn ẹlẹ́dàá wọn. Amina. Gbogbo yín bàbá wa yìí yá. Oníṣẹ́ ńlá Adéwálé Ànábì wa Muhammad. Sallallahu alaihi wasallam. Ànábì ní ìrì àmúwàtàkùn bídùwà yìí wà sádàkọ. Odidi ẹran òun lẹ́tún rà lẹ́tún pa tí ń jẹ́ sàárà ẹ̀dẹ̀ ti sanwó àdúrà bẹ́ẹ̀ ti lágbára wọn. Tọwọ́ bọṣẹ́ tí kì í fi ń rèrè ọlọ́mọdé kọlù yìí. Amina. Ẹni tí ń bẹ́lẹ́gbẹ́ rẹ̀ bá mi dì mú àwọn onímọ̀jẹ̀. Sọ pé bisimilahi rahman rahim. Bisimilahi rahman rahim. Mo ti fún ẹ ní májẹ̀mú tó wà mẹ́ o. Tẹ́ni tó dì mú bá ṣe. Ní ọ̀gá wa Alájọ Abdul-Lateef Mayor wọ́n ní a gbọ́dọ̀ ṣàdúrà lásàlátù wa ká má rántí ìyá náà. Allahu Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad. Bisimilahi. Ẹ wá sanwó ìyá wa sí náà dàlá yẹn. Ṣé ìyá ọba ní bàbá àbí ìyá? Ìyá ọba. Torí ìwé nìyá.
Ibu ènìyàn àbí. Allahu Akbar. Orúkọ tí wọ́n bá ń sọ yẹn. Àníyàn sọ̀dọ̀ bí ọwọ́ ẹ̀ẹ́dì wá wa tí àwa náà lè wá yín sí ẹ pẹ́ fún wa tí ìwọ̀n ìlú àmà wà pẹ̀lú yín ẹ̀ẹ́dì ṣàṣetì ẹ̀ẹ́dì ṣàjọ àgbà gbogbo tẹ bá wí fún wa lẹ́yìn àmà wà dájọ́ ojú òde ní tiwọn ẹ ṣe gan láláwà lápò àti nílá. Africa Media Live TV. Kindly subscribe to our YouTube channel to get updated on the trending gist, latest news all over the world. Like our page, subscribe, and share with friends. Thank you.